ó tẹ́ ẹ lè ṣe ẹrẹ́ni tó lè ṣe ẹ̀ tún gbógun.
kí lẹ́lẹ́ aládìsá ṣe tẹ́ fi ń rojọ́ aládìsá níbi 20 ọdún tí kọ̀lọ̀kọ̀lọ̀ ti kú sílẹ̀ wọn ò bí ìyáláyà adìyẹ kó ló ń lọ síbẹ̀ lọ jẹ à ń wí à ń sá ẹlẹ́ẹ̀ní gbọ́ ọ̀rọ̀ yín wá dàbí ajá tó máa sọnù táwọn àgbájọ ohun àná ní pé kò ní gbọ́ fèrè ọlọ́dẹ Májàsọ́lá òró ti yín níbí bí ìran Yorùbá ò ṣe ní dẹrú bí ayé Yorùbá ò ṣe ní bàjẹ́ bí ọjọ́ ọ̀la Yorùbá ò ṣe ní mẹ́hẹ bí Yorùbá ò ṣe wà lálàáfíà lọ́mọdé yẹn mọ́ ń lé kiri kílẹ̀ láládìsá ṣe tẹ́ fi ń rojú aládìsá níbi káàkiri ṣé ìwà ìbàjẹ́ yín táládìsá ò bá yín lọ́wọ́ sí lẹ́torí ẹ̀ lẹ́mú aládìsá ní ọ̀tá kílẹ̀ láládìsá ṣe tẹ́ fi ń rojú aládìsá níbi ẹ̀yin náà ni o ẹ̀yin náà ni àjàlá tá nà ọ́ ẹ̀yin náà ni lẹ́ńpẹ́ Májàsọ́lá ní apààyàn ṣùgbọ́n ọwọ́ títí yín gan kún fún ẹ̀jẹ̀ ẹ̀yin náà ni lẹ́ni owó olóṣèlú ló ń wá bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ òbítíbitì owó lẹ́gbà lọ́wọ́ Jonathan ẹ̀yin náà ni ẹ̀yin náà ni o ẹ̀yin náà ni ẹni torí àtijẹ ló ń wá kiri ẹ̀yin dẹ̀ rí amọ́ gbogbo bí tẹ́ ti gbà tẹ́ ti dé kí lẹ láládìsá ṣe tẹ́ fi ń ba aládìsá lórúkọ jẹ́ káàkiri kí lẹ láládìsá ṣe tẹ́ fi ń dẹ páńpẹ́ káàkiri ẹ ti gbàgbé ìlú tó fòjò orí ara rẹ̀ ní fàálè torí aládìsá òró ti yín níbi rí ẹ ti gbàgbé pé àrígi ṣẹ́gi tó bá ṣẹ́gi lóko orí ara rẹ̀ níbi irú torí pé Májàsọ́lá òró ti yín níbi ẹ ti gbàgbé ni bí ọwọ́ tọ̀gẹ̀dẹ̀ bá ti gbé ara rẹ̀ níbi náà ẹ ti gbàgbé pé ẹni bá dé irú lè rú tọ̀ elételètélè ẹ ti gbàgbé ẹ gbàgbé ni pé àwọn bàbá wa sọ wípé ọmọ ní máa ń sìnkú ìrókò nígbà tá aládìsá òró ti yín ń bi ó lóun ò fẹ́ kí ilẹ̀ bàbá òun ó dàrú ó lóun ò fẹ́ kí ìran òun ó ṣerú ẹgbẹ́ kọ́ńdà alágbe kiri pé ẹ gbà wá lọ́tún ẹ gbà wá lọ́sì ó lóun ó fòpin sí ṣẹ̀ṣẹ̀ tí aládìsá ṣẹ̀yìn nìyẹn òṣìkà gbàgbé ọjọ́ ọ̀la ó gbàgbé ọjọ́ àtisùn rántí ẹlẹ́dàá rẹ nígbà èwe rẹ yéé má ṣe o rántí ọ̀la o èèyàn mi òṣìkà gbàgbé ọjọ́ ọ̀la ó gbàgbé ọjọ́ àtisùn ẹ ti gbàgbé pé ohun tẹ́ ẹ bá ṣe lénìí yóò mọ̀mọ́ dìtàn lọ́jọ́ ọ̀la àní ká máa rán yín létí àdìsá ò ní ẹ mọ́ ṣe ti yín àdìsá ò ní ẹ mọ́ ṣe ti ti yín ẹni tẹ́ ń lé tí ò rí ti yín rò ẹ lé aládìsá títí lékelèké aládìsá ẹgbẹ́ wọnú ẹ fún kàkà kó bàjẹ́ ṣe ló túbọ̀ ń rẹwà sí ìyẹn ni pé ìbàjẹ́ yín ò lè dáṣẹ́ Májàsọ́lá tọ́lọ́run ọba mi kò lè dá dúró ẹ̀yin lẹ́tọ̀ wípé wọ́n ń ṣe security bẹ́ẹ̀ ó lọ ń fly drone nínú igbó wọ́n ń ṣe security bẹ́ẹ̀ ó gbé kámẹ́rà lọ́nú igbó ẹ̀yin ò dẹ̀ já ogun rí ngbàtà ládìsá ò sí ń lé ipa wo lẹ kó ẹ̀yin lẹ sọ wípé ó wà lára àwọn tíìmù tí bàbá Tinubu fi ń pààyàn kiri abẹ́ẹ̀ ti gbàgbé ni tí ẹ bá gbàgbé àwa ò rán yín létí I have one voice here
ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ ẹ fi sùúrù gbọ́ ẹ gbóhùn májàsọ́lá mo fẹ́ kẹ́ ẹ fi sùúrù gbọ́ he have nothing against anybody bẹ́ẹ̀ ṣe ń le òun ò lé yín this non focus ó tún lọ sí Ìlọrin ó ń lọ sí Kwara State ẹ tún lọ ń bẹ̀ èèyàn lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ẹ̀yin ò ní kankan ṣe àwọn ọmọ Ìlọrin wọ́n dá yín mọ̀ pé ìgbà tẹ́ wá sọ́dọ̀ wọn ogun lẹ wá gbé tì wọ́n àwọn ọmọ Kwara State the Igbominas pé nígbà tẹ́ wá sọ́dọ̀ wọn ogun lẹ wá dákalẹ̀ sọ́dọ̀ wọn májàsọ́lá ń lọbẹ̀ láti pé kí àlàáfíà lè jọba ni kó nílé ó lè gbélé kó lóko ó lè roko kọ́lọ́nà ó lè yẹnà kí ẹni tó ní fùfú ó lè jẹ fùfú ẹ̀ lásìkò pẹ̀lú ìrọ̀rùn ẹni bẹ́ẹ̀ mu gàárì kó fi ìfọ̀kànbalẹ̀ kó fi mu gàárì ẹ̀ wọ́n ní òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà ìrọ̀rùn mà ní ó mọ̀ san ju ẹni tó wà nínú ìpọ́njú tí ń ya ṣíkì ń jẹ ǹgbà tẹ́yìn ń lọ sí Kwara